Rashida Korede o ló ń ṣọjọ́ bí òní o ṣe bí wọ́n lọ́mọ Ìjẹ̀bú ọmọ aláàrẹ̀ ọmọ bíbí rẹ̀ ju fowó rà aládùn ni o ìwọ lọ́mọ aṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni òróbìnrin ẹ̀yin lọ́mọlúàbí ìwọ lọ́mọ olú ìwà ọmọ báńtà ọmọ aláàrẹ̀ ìyá dọ́lọ́pọ̀ o ìwọ lọ́mọ alágẹ̀mọ òtún yọ̀wọ̀yọ̀wọ̀ aládùn ni ó ìwọ lọ́mọ bẹ́ẹ̀ pé ó jà mọ́ máyà mọ́ ohun mi ìtúnṣe ṣe bí wọ́n lọ́mọ òjòyè aládùn ni ó ìwọ lọ́mọ awúre fàṣẹ banu ọmọ olówó méjì pọ̀ olówó sílẹ̀ ṣàlẹ̀yìn kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni ìyá àdàlápọ̀ o ìwọ lọ́mọ arígbáńlábù o ọmọ afọ́nwó bí ẹni fọyángan Ìjẹ̀bú ọmọ àfìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ iṣu mẹ́fà níṣu Ìjẹ̀bú wọ́n ta méjì wọ́n jẹ méjì síkùn ara wọn olóríṣà tí wọ́n fi méjì tó kù bọ aládùn ni o ìwọ lọmọ ò ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ ọ̀yọ̀yọ̀ má yọ̀ mọ́ ohun tó ń ṣe ni òní lè pa ni ọmọ ọlọ́pàá gan ò jẹgẹ tìrìgẹ́ ọmọ ọlọ́pàá kan ò jẹgẹ tìrìgẹ́ kò gá kò ju o kò kúrò o ó ń fọwọ́ ìmọ̀ gbálẹ̀ gẹ́rẹ́gẹ́ àfijú Ìjẹ̀bú tó ń fọkọ rẹ̀ jà pé náà àyè gbàjẹ̀bú o owó ẹni rẹ̀ ní wíníwíní àyè gbàjẹ̀bú o owó ẹni rẹ̀ ní wíníwíní àyè gbọ́mọ ògbòrò gan lúdà ó bẹ̀ mọ́ lórí rẹ́gírẹ́gí abọ́lọ́mọjà pé ó pọnmọ re ẹ̀rù jẹ̀jẹ̀ ọmọ agbóko gbàlà Rashida aládùn ni o bó ti ṣọjọ́ bí òní ọkọ òní kú mọ́ lórí ọmọ òní kú mọ́ lọ́wọ́ ìwọ gan onídòkú o.